ọjọ́ mẹ́ta kan ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi Tajudeen Ajani ojú ẹlẹ́gbà láti orílẹ̀-èdè Nàìjíríà lórí ètò wa ètò yín ìwúlò ewé àtegbò. Mo máa ń tẹnumọ́ mo sì ń jẹ́ kó yé gbogbo mùtúmùwà wípé ọdẹ wọ́n mọ ewé wọ́n sì mọ egbò. Asọdẹ ẹ̀ lóògùn asọdẹ ẹ̀ lóró bírú ọdẹ bẹ́ẹ̀ bá kúre kò ní í sùn re. Bẹ́ẹ̀ ni ọdẹ wọ́n ń gbìyànjú nínú ewé àtegbò tí Ọlọ́run fi ta wá lọ́rẹ lórílẹ̀-èdè àgbáńlá ayé. Ewé wo la fẹ́ gbéyàwó lénìí? Kí ni ìwúlò rẹ̀? Ewé náà wọ́n ń pè ní àgógó ogún. Wọ́n ń pè ní àgógó ogún. Ẹlòmíì tún ń pè ní ògbè orí àkùkọ. Ewé yìí nìkan ṣoṣo iṣẹ́ tí ó ń ṣe fún ọmọ adáríhurun tó fẹ́ tó 16 ojú odù 16. Bẹ́ẹ̀ ni ẹ wo ewé àgógó ogún tẹ̀ ń wò yìí, ẹ rí i pé èso rẹ̀ tó kọ sókè yìí tó bá di jújà tó bá sọ sẹ́nu tó wá ń sọ wípé àgógó ogún kì í síjú Elédùmarè tọdún yóò fi parí aburú kéré tóbi kó mọ́ ṣẹlẹ̀ sẹ́mi Tajudeen Ajani ẹni gbogbo ayé mọ̀ sójú ẹlẹ́gbà wàá máa jẹ́ pẹ̀lú bó ṣe dijú yẹn kankan tó burú ò ní ṣẹlẹ̀ sí ẹ o. Ọ̀kanu lórí ewé àgógó ogún. Èkejì tó bá dàbí ẹni pé ìdí ọmọ yọ tá a lè pè lóròbo ẹ̀yin ẹ já ewé àgógó ogún kẹ́ ẹ fọwọ́ sí báyìí ẹ fọwọ́ sí báyìí omi rẹ̀ ẹ tì bí sídìí ọmọ náà ó lọ kò tó wá mọ́ o. Àgógó ogún tá à ń pè ní ògbè orí àkùkọ ó mọ̀ dáa púpọ̀ jù ewé yìí mọ̀ dáa púpọ̀ jù jẹlẹjẹ mọ̀ pé ìyá máa rò bí ẹ̀fọ́ téèyàn dẹ̀ fi máa jẹ oúnjẹ ẹ fi rú sí ẹ fata sí ẹ fi dé sí èèyàn tó bá ń jẹ ewé àgógó ogún tó fi ń sebẹ̀ lóòrèkóòrè bí nǹkan gbígbóná bá dàjò kò ní nípa lára ẹ̀. Tẹ́ bá fẹ́ járọ̀ mi ẹ̀yẹ já ewé àgógó ogún kan ẹ ṣe báyìí ẹ fi gbọ́ ọwọ́ yín báyìí ẹ fi gbó dáadáa pẹ̀lú omi ẹ wá ti ọ̀bẹ bọná ẹ gbé ọ̀bẹ lébi tẹ́ fi ewé yẹn lé kò ní jó yín. Àgógó ogún ó dára ó yẹ kó máa wà láyìíká wa lágbàlá wa níbi tí a bá ń gbé. Àbọ̀rọ̀ ní sọ fọmọlúàbí bó bá dénú rẹ̀ kó dọ̀tọ̀tọ̀. Ẹ rí i pé mo ní iṣẹ́ tó ń ṣe tẹ́mi nìkan lè sọ nípa rẹ̀ ó lọ bíi 16. Ọdẹ mewé ọdẹ megbò